àṣírí ti tú àṣírí ti tú o àṣírí ti tú nípa ọ̀rọ̀ tí Bùnmi Christiana Oyèwọlé sọ torí etí tó bá gbà lọ ó tọ́ kétí ọ̀hún ó gbọ́ àbọ̀ bẹ́ẹ̀ ò bá gbàgbé ní nǹkan bíi ọjọ́ mélòó kan sẹ́yìn la sọ nípa ọba Abẹ̀pẹ́ Jọ̀gá Orílé ìròyìn kan ni ó léde ńgbà náà tó sọ pé ọba Abẹ̀pẹ́ yìí pé Bùnmi Christiana Oyèwọlé òun ló wá tàǹgbà náà tó sọ pé ó ní ọba ṣe 419 fóun pé ọba lu oníjìbìtì 200 million. ọ̀rọ̀ ìlà wa gbọ́ pé háwù gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sáwọn ọba Yorùbá yìí ó tó pàdé àpérò àwa ni ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ o kí ló ṣẹlẹ̀. kọ̀pẹ́ tí mo gbẹ́tò ọ̀hún tán ọ̀nà lẹ́nìkan pè mí láti ìlú òyìnbó pé ọ̀rọ̀ ọba Adékẹ́yẹ Adéyẹmí Ọlánrewájú tó jẹ́ Abẹ̀pẹ́ Jọ̀gá Orílé tí Bùnmi kọ lẹ́tà èyí tó fi ránṣẹ́ sí àwọn lẹ́ẹ̀kan lẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ò bá gbàgbé nínú ìròyìn tá a kà ń gbà náà òun láti gbọ́ pé Bùnmi kọ lẹ́tà yìí ó fi ṣọwọ́ sí gómìnà ìpínlẹ̀ Ògùn ó tún kọ lẹ́tà ọ̀hún ó fi ṣọwọ́ sí ọ̀gá yányán ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ó tún fi ṣọwọ́ sí ọ̀gá EFCC ó kọ lẹ́tà ọ̀hún ó fi ṣọwọ́ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni ó takóso lẹ́tà ọ̀hún ló fi ránṣẹ́ sí gómìnà ìpínlẹ̀ Ondo. bẹ́ẹ̀ ṣe ń gbètò yìí ẹ máa pín ẹ ṣíà ẹ̀ fáwọn èèyàn ẹ jẹ́ kó délé ẹ jẹ́ kó dóko kán lè mọ̀ pé n tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Kristi rèé ìyẹn Olúbùnmi Kristi tó pe ọba Jọ̀gá lẹ́jọ́ tó sọ pé ọba Jọ̀gá gbà òun nípa gbígba 200 million lọ́wọ́ òun kóun fẹ́ gbowó òun padà ètí tó bá gbà lọ yóò gbàbọ̀ ẹjẹ́ àṣìyà ẹ̀ ẹjẹ́ àpín kó délé kó dóko ẹjẹ́ kẹrù ọgbọ́ ẹjẹ́ kọ́ mọ̀ ètò tòní ṣe pàtàkì gbáà. a wá wò pé bẹ́ẹ̀ ò bá gbàgbé lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ náà la sì sọ nípa ti ọba tó dá àyàn dọ̀bálẹ̀ ṣé ò bá gbàgbé kò pẹ́ ẹ̀ la sọ nípa ọba Ìpẹ́tùmodù làwọn wò pé pọ́nmọ́pọ́nmọ́ ọ̀rọ̀ ó ṣe lọ́balọ́ba yìí àfi ká tàn díẹ̀ wò dáadáa ẹni tó wá pè mí láti ìlú London ló ń sọ fún mi pé Bùnmi tẹ̀ ń wí yìí gódìgà ni ìyẹn Bùnmi Christiana Oyèwọlé tí ó jẹ́ ìyàwó fún ọba Jọ̀gá Orílé ọba Adékẹ́yẹ Adéyẹmí Ọlánrewájú òun ló wá sọ àwọn ọ̀rọ̀ kan lẹ́yìn ìgbà tó sọ̀rọ̀ yìí làwa bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí gẹ́gẹ́ bí ìṣe wa torí pé ó kọba ò gbọ́dọ̀ bàjẹ́ a gbọ́dọ̀ tọba lójúmọ́lẹ̀ ńlẹ̀ Yorùbá bó tiẹ̀ jẹ́ ṣe pé àwọn kan ti ń rípò ọba gẹ́gẹ́ bí ipò téèyàn tẹ̀ lójú òun la màmá ṣèwádìí làwa rí i pé ẹni tó pera ẹ̀ ní Bùnmi Kristi yìí gẹ́gẹ́ bó ṣe kọ́nu lẹ́tà ọ̀hún ṣe ló ṣe bí ẹni pé ọba wá sílùú òyìnbó ó wá lù ní jìbìtì 200 million torí inú lẹ́tà tó fi ṣọwọ́ ló ní pé owó tó ń taari sọ́ba ń bẹ̀ ó jẹ́ 53 million naira nínú lẹ́tà tó kàn ó sì sọ iye tí ọba gbà lọ́wọ́ òun tó fi sọ pé òun ó bóun fi kún owó business òun ó dẹ̀ sọ pé ọba gba fóònù tó tó bíi 11 million ọba gba góòdì náà lọ́wọ́ òun ó ní gbogbo góòdì tó bá gbà pé bíi 120 million ni ó wá ní pé gbogbo owó ǹta bá ní ká papọ̀ pé 200 million náà ló bá gbà wọn àwa wò pé háwò a máa bẹ̀rẹ̀ ìwádìí wa làwa rí i pé Bùnmi gangan ọlẹ́bọlẹ́rù ẹ̀jẹ̀ àpè kó délé kó dóko ẹ̀jẹ̀ kẹrù ọgbọ́ ẹ̀jẹ̀ kọ́ mọ̀ ètò tòní ṣe pàtàkì gbáà ọmọ Aláṣẹ Media ẹ máa gbọ́ ẹ máa wò ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ torí pé ìwádìí ń tẹ̀síwájú bó bá ṣe ń lo àwa ò ní jẹ́ kí tiyín ó di sí o. ìwádìí wa lọ báyìí ọba gan kọ́ ni ọkọ àkọ́kọ́ tí Bùnmi Kristi ó fẹ́ òun àtọba ọba Adékẹ́yẹ yìí wọ́n jọ pàdé ní ọdún 2023 ọdún 2023 tán jọ pàdé yìí wọ́n jọ sọ̀rọ̀ pọ̀ ìgbà yẹn gan níyàwó ọba èyí tó wà nílé ìyẹn olórí Adéníkẹ́ Àyìnkẹ́ Adékẹ́yẹ ìgbà náà lòun àtọba jọ ní fàǹfà tó kẹrù ẹ̀ tó kó kúrò láàfin tó
torí pọ́ba yìí wá kókó láàfin òun náà ni Adéníkẹ́ wá ríbi tẹ̀dó sí olórí pé ọ̀pọ̀lọ́ ẹ̀ wá ríbi tutù bá sí ọba náà sì rèé òun náà ò ṣàyẹ̀wò nípa Kristi yìí irú èèyàn tó jẹ́ ìwádìí màjẹ́ ó yé wa pé Kristi tá à ń sọ yìí òun náà ni ọkọ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni Kristi ti fẹ́ kó tó di pé ó pàdé ọba Adékẹ́yẹ yìí. Kristi ó fipá mọ́ba pé dandan àfi kí ọba ó ṣe ìgbéyàwó fóun nígbà náà ọba mà ṣègbéyàwó fún Kristi bí ọ̀rọ̀ Kristi ti lọ màá jẹ́ ká gbéyẹ̀wò lẹ́yọ kọ̀ọ̀kan báyìí. Kristi yìí la gbọ́ pé ó ṣègbéyàwó àkọ́kọ́ ní 2004 nínú oṣù kẹrin òun náà ló ṣègbéyàwó àkọ́kọ́ ẹ̀. Bùnmi Kristi Oyèwọlé ó fẹ́ ọmọkùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Steve Bóyèdé Fọláwẹ̀ àwọn méjèèjì sì jọ gbé gẹ́gẹ́ bí lọ́kọláya fódìdí ọdún 12 òun náà ni wọ́n jọ gbé wọ́n mà ṣègbéyàwó ìgbéyàwó wọn sì wáyé ní Gèdè Èkìtì. Àwọn méjèèjì níwọ̀n ọdún 12 tán fi gbé yìí wọ́n bímọ fúnra wọn wọ́n bímọ 2. Ìwádìí wa jẹ́ kó yé wa pé Bùnmi Kristi yìí ó ti bímọ kan kó tó di pé ó pàdé Bóyèdé yìí ìyẹn Steve Bóyèdé Fowówẹ̀ ó ti pàdé ẹ̀ ó ti bímọ kan kó tó pàdé ẹ̀ ló fi jẹ́ ṣe pé bàbá di 2 ọmọ di 3 ẹnìkan ló bímọ àkọ́kọ́ fún kó tó wá di pé ó bímọ kan tó ó tún bímọ 2 fún Steve Bóyèdé ṣe ń bá mi kà á. Ìwádìí tá a tún ṣe jẹ́ kó yé wa pé nígbà tó di ọdún 2016 May ní on 27 ó náà ni Bùnmi ó náà ló jáwé ìkọ̀sílẹ̀ fọ́kọ ẹ̀ tó sọ pé òun ò fẹ́ wọn mọ́ àwọn méjèèjì sì yára wọn ní ọdún 2016 ìyẹn ní ọjọ́ 27 oṣù karùn-ún ó náà jọ yára wọn tí wọn ò fẹ́ra wọn mọ́. Àwòrán ọkùnrin òun lẹ̀ ń wò lójú ìwòran yín yìí bí Bùnmi ṣe di ọlọ́mọ 3 ọkọ 2 rèé. Ẹ máa bá mi bọ̀ bí mo ṣe ń ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún torí pé a ṣèwádìí lórí ẹ̀ torí pé a lè gbà kó kọ ọba ó bàjẹ́. Bẹ́ẹ̀ ṣe ń gbètò yìí ẹ máa pín ẹ share ẹ̀ fáwọn èèyàn ẹ jẹ́ kó délé ẹ jẹ́ kó dóko kán lè mọ̀ pé n tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Kristi rèé ìyẹn Olúbùnmi Kristi tó pe ọba Àjọ̀gá lẹ́jọ́ ọba Àjọ̀gá gbà òun nípa gbígba 200 million lọ́wọ́ òun kóun fẹ́ gbowó òun padà ètí tó bá gbà lọ yóò gbàbọ̀ ẹ jẹ́ á share ẹ̀ ẹ jẹ́ á pín kó délé kó dóko ẹ jẹ́ kẹ́rú ọgbọ́n ẹ jẹ́ kọ́ mọ̀ ètò tòní ṣe pàtàkì gbáà ọmọ Aláṣẹ Media ẹ máa gbọ́ ẹ máa wò ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ̀ torí pé ìwádìí ń tẹ̀síwájú bó bá ṣe ń lo àwa ò ní jẹ́ kí tiyín ó di sí o. A lè gbà kórúkọ ọba ó bàjẹ́ òun náà la ṣe ń gbà wọn ìgbésẹ̀ tá à ń gbé láti ṣèwádìí kí ló ṣẹlẹ̀. Kò pẹ́ kò jìnnà nígbà tó di oṣù 11 ẹ̀ ń gbàgbé pé mo sọ pé oṣù karùn-ún lòun àtọkọ ẹ̀ àkọ́kọ́ ò fẹ́ra wọn mọ́ ìyá ọkọ tó bímọ 2 fún nígbà tó di inú oṣù 11 ẹ̀rí báyìí nínú ọdún kan náà ó ní Bùnmi tún pàdé ọmọkùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Joseph Adéníyì Lawal. Joseph Adéníyì Lawal yìí la gbọ́ pé ìlú èbó náà ti jọ pàdé àwọn méjèèjì wọ́n jọ ń gbé ìgbé ayé lọ́kọláya ń bẹ̀. Ṣàdédé ni Bùnmi ni ló bẹ̀rẹ̀ sí bá Joseph Adéníyì Lawal yìí jà. Adéníyì Lawal sọ pé bóun bá fẹ́ bá a ṣeré wọ́n máa sọ pé rárá o kò mọ́ fọwọ́ kàn òun ṣe é sì mọ̀ pé àwọn tán wà nílùú èbó obìnrin láṣẹ ń bẹ̀ ju ọkùnrin lọ wọ́n ṣe ń ṣe ń gbà náà nu o. Adéníyì Joseph yìí la gbọ́ pé ó fẹ́ báyàwó ẹ̀ ṣe lọ́kọláya lálẹ́ ọjọ́ kan bí Bùnmi ṣe pariwo síta rèé o pé Joseph Adéníyì Lawal yìí pé ọmọ rèépù òun bó ṣe pé àwọn ọlọ́pàá ìlú èbó nù o àwọn ọlọ́pàá ìlú èbó àwọn náà wá tán mú ọkùnrin yìí ká tó wí ká tó fọ̀. Bùnmi Kristi yìí ọmọ ti gbé ọmọkùnrin rí ilé ẹjọ́ lọ́ba rojọ́ ǹtẹ́ èbó ò sì fẹ́ gbọ́ nìkan sọ pé ẹnìkan fẹ́ rèpò èèyàn. Ẹ̀sùn ìbálòpọ̀ ó náà fi kan Joseph Adéníyì Lawal bí wọ́n ṣe ṣá Adéníyì Lawal mẹ́wọ̀n rèé o tóun sì ń ṣẹ̀wọ̀n nílùú èbó.
nígbà kó tó di pé ó bẹ̀rẹ̀ sí í ṣẹ̀wọ̀n Bùnmi mà ti bímọ kan fún un. Ọmọ kan tó bí fún un náà lọmọ Bùnmi fi di 4 tó sì jẹ́ sí pé Adéníyì Lawal yìí la lè pè ní ọkọ kẹta tó ní kó tó wá di pé ó pàdé ọba yìí. Ṣebí lákòókò ìgbà náà ni olórí Adéníkẹ́ ò sí láàfin. Ó náà ni ọba bá kú wò pé áwò àfikún kúkú fi ọmọbìnrin ìṣàyà ń gbà náà. Bí ọ̀rọ̀ lọ́kọ-láyà wọn sì bẹ̀rẹ̀ nú o. Lásìkò náà ni ọkọ ẹ̀ tá pè ní Joseph Adéníyì Lawal yìí ìgbà náà ló ń ṣẹ̀wọ̀n lọ́wọ́ nílùú Èbó. Lásìkò yìí gan ló pàdé ọba Jọ̀gá. Tẹ́ ò bá gbàgbé nú lẹ́tà tó kọ, ó sọ pé ọba ni ó lọ fìlì fọ́ọ̀mù divorce fóun gbà náà. Ìwádìí jẹ́ kó yé wa pé fúnra ẹ̀ lọ divorce ọkọ ẹ̀ yẹn nílùú Èbó pé òun ò lè fẹ́ ní tó ń ṣẹ̀wọ̀n. Ó sì wá sí Nàìjíríà ó sì ń ṣe lọ́kọ-láyà pẹ̀lú Abẹ̀pájọ̀gá orílẹ̀ ọba Adékẹ́yẹ Adéyẹmí Ọlánrewájú. Wọ́n sì jọ bẹ̀rẹ̀ ńgbà náà nu o débi pé ààfin ló ń gbé. Ọ̀pọ̀lọ́ ríbi tó tutù bá sí ó náà lọ́rọ̀ Kristi torí pé ó fẹ́ di olórí ó sì ń gbìyànjú láti dolórí àwọn ọ̀wà tó ń wù rí débi pé gbogbo ẹni tó wà ní ààfin pátápátá ló ń ṣe dáadáa sí torí ó wà lọ́wọ́ ẹ̀ tó fi kanra àwọn ìjòyè. Ọba gan pẹ̀lú rówó gbà lọ́wọ́ ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ìjà ló dé tó rìn dòwe o. Nínú lẹ́tà ẹ̀ tẹ́ ẹ bá gbọ́ bá a ṣe ka lẹ́tà ńgbà náà nítorí kọ́ ń bẹ̀ ni pé bó ṣe kọ́ ni pé bí ẹni pé òun àtọba ìlú Èbó làwọn jọ wà bí ẹni pé kò tiẹ̀ dé ìlú Nàìjíríà rí. Bẹ́ẹ̀ ó ti wà pẹ̀lọ́ba ó ti jọdún 3 lọ tán ti jọ ń gbé gẹ́gẹ́ bí lọ́kọ-láyà láàfin Jọ̀gá. Ṣùgbọ́n tó kọ sínú lẹ́tà kò kọ́ ń kọ pé bóyá àwọn jọ ń gbélé. Ẹ̀rẹ́ tí obìnrin báyìí òun pẹ̀lú fúnra rẹ̀ òun lọ́lọ́ kọkọ ẹ̀ sílẹ̀ pé òun ò fọkọ mọ́ kọ́ba lè ráàyè tọba. Bó ṣe ń gbà náà nù ṣùgbọ́n owú jíjẹ òun náà ló fẹ́ pa Kristi yìí. Olúbùnmi Christiana owú jíjẹ ló fẹ́ pa o pẹ̀lú ìwádìí wa. Bẹ́ẹ̀ ò bá gbàgbé a sọ fún aṣáájú pé ẹni tó jẹ́ ìyàwó ọba Jọ̀gá ìyẹn Adéníkẹ́ Àyìnkẹ́ Adélẹ́yẹ òun náà ni ó kókó láàfin nítorí àwọn ìdí kan ìjà tó ṣẹlẹ̀ láàrin òun àtọba òun náà ló ṣe kókó láàfin gbà náà. Kì í ṣe ń tójú ò gbọ́ rí pé ọba níyàwó sí London lóòótọ́ kò díyan. Ọba níyàwó sí Amẹ́ríkà. Ọba pẹ̀lú ó níyàwó sí Canada. Nílẹ̀ Yorùbá wọn a máa pòwe kan wá ní iyì lọ́ba forí bíbẹ́ ṣe. Bọ́ba bá níyàwó káàkiri kò sí tó burú ńbẹ̀ ọba yìí níyàwó kan. Ṣùgbọ́n tí Kristi ń gbìyànjú àti ṣe ni pé kójú nìkan sálọ máa wà pẹ̀lú ọba Jọ̀gá. Bọ́ba Jọ̀gá bá fòókè wọn jọ ń fòókè ni. Bọ́ba Jọ̀gá bá lòun lọ síbì kan Kristi máa tẹ̀lé pé àwọn jọ máa débẹ̀. Ṣùgbọ́n tó wá dìjà láàrin ọba Jọ̀gá ìyẹn ọba Adélẹ́yẹ Adéyẹmí Ọlánrewájú tí Kristi fi fọnmú tó fi sọ pé ọba lò ní jìbìtì pé gbogbo owó tó ń fọba pátápátá lòun ó gbà. Ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀? Ohun tó ṣẹlẹ̀ ni pé nígbà tí Kristi ṣe ayẹyẹ 50 ọdún rẹ̀ yẹn ní 2003 ayé gbọ́ ọ̀run mọ́ wọ́n fi lépọn tí wọ́n sì fọ̀nà rókà gbogbo ẹni tó ń bẹ nílùú Èbó náà lọ wálé nítorí pé Kristi já kó yé wọn bẹ̀ pé òun ti dayaba Nàìjíríà òun ti daya ọba o ọba Adélẹ́yẹ Adéyẹmí Ọlánrewájú lẹ́yìn tó sì fi ń yé gbogbo èèyàn pé lẹ́yìn ọba ní Jọ̀gá òun ló kàn. Ṣùgbọ́n tó wá dá wàhálà alẹ̀ rèé ọjọ́ bí ẹ̀ tó ṣe yìí tó fi ń sàmì 50 years ńgbà náà ayé gbọ́ ọ̀run mọ̀ kódà ẹni tó wá kọrin ńbẹ̀ gan Wàsíù Àyìndé ni tó sì náwó tó nára ńbẹ̀. Kìkú ṣe pé Bùnmi gan lówó kan pàtó torí pé ìwádìí jẹ́ ó yé wa pé kò síṣẹ́ kan pàtó tó ń ṣe bí ó ṣe pé ó bímọ abirùn kan sí Amẹ́ríkà ọmọ ọ̀hún ó tìjọba ń san fún un owó ọ̀hún náà ló fi ń fẹlá lábẹ́ ní ló fi ń fẹlá ìyẹn ní ààfin ọba Jọ̀gá owó ọ̀hún náà ló ná bí ẹlẹ́dà torí pé
ó tún sọ fún wọn láyé London pé àwọn ọmọ tó ń bí wọn ò ní bàbá o, ó sì fi divorce letter ló fi hàn àwọn òyìnbó gẹ́gẹ́ bí nǹkan tá a gbọ́ àti wádìí tá a ṣe ń gbà náà. ṣùgbọ́n ńgbà tó ṣe ọjọ́ bí yìí táyé gbọ́ tọ̀run mọ̀, òun náà làwọn tán jẹ́ àwọn tó lórí àkọ́kọ́ ìyẹn Adéníkè Àyìnkẹ́ àwọn lọ bá pé háwù ó mọ̀ yẹ olórí tuntun lénìí ìyẹn Kristi Olúbùnmi Kristi pé ọmọ yẹ lénìí iyì tó yẹ kó o gbà ó náà lẹnìkan ń gbà sí ìrẹsì láàfin. wọ́n ti sọ fún ńgbà náà kò wó bẹ́ẹ̀, ṣùgbọ́n ipò tí Kristi dìmú láàfin bó ṣe máa ń lọ sókè sódò tí ò jẹ́ kọ́ba ó ti rí mú mí. látìgbà tó ti fẹ́ ọba ò gbọ́dọ̀ dojú kẹnu kọkùnrin mi, ọba ò gbọ́dọ̀ dẹnu kóbìnrin mi. Kristi ò ní gbà. Olúbùnmi Kristi yìí ó náà ló ń sọ́ba lọ́wọ́ sọ́ba lẹ́sẹ̀. ṣùgbọ́n ńgbà tó di ọjọ́ kan òun náà ni Adéníkè Àyìnkẹ́ ọmọ wa bẹ ọba. Adéníkè mọ̀ wá bẹ ọba, ó wá bẹ ọba Abẹ̀pá ọba Jọ̀gá Orílẹ̀ pé áwò bá a bá ń jàbí ti kákúkọ́ o, gbogbo ohun tó wù kí n ṣe fún yín o kábíyèsí, ẹ forí ẹ̀ jì mí, ẹ já máa báyàwó wa lọ ká máa ṣe bíi lọ́kọláya. òun náà ni ọba gbọ́ tó bá wá ronú pé áwò ẹni tó bá mi jẹ̀yà jìṣẹ́ nígbà kódà kí n tó dórí àlééfà bá wá pinnu pé ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ o òun ó gbà Adéníkè Àyìnkẹ́ padà. òun náà ni Kristi fi mú fún ló pariwo pé rárá kò rí bẹ́ẹ̀, ló bá fọn mú pé ọba ò gbọ́dọ̀ gba Adéníkè Àyìnkẹ́ padà, òun nìkan náà ló ń fẹ́ máa jó lórí láàfin. ntọ́mọ̀ dá wàhálà alẹ̀ rè ọba ní lá o àfi kó ń gba Adéníkè Àyìnkẹ́ padà torí pé àwọn jọ jìyà àwọn jọ jìṣẹ́ ni. nígbà tí nǹkan ò dùn táwọn ò tiẹ̀ tí ìjọba àwọn jọ jẹ́ gbogbo ẹ̀ ní b'Adéníkè ṣe sọ pé bó bá dẹ̀wò pé wàhálà ó so òun ò fàyè sú ọba, òun ó sì pariwo rẹ̀ káàkiri ayé, gbogbo ohun tó ní pátápátá lòun ó gbà lọ́wọ́ ẹ̀. eré ni àwàdà ni eré lọ́ba fi pè ńgbà náà. ó tó bẹ́ẹ̀ páàsì jọ ń lérí síra wọn nu. kábíyèsí ti gbàgbé pé obìnrin lágbàá pọ̀. ó wá ń sọ fọ́ba ńgbà náà pé tọba kọ́ nígbà àkọ́kọ́ o, ọkùnrin tán ti bóun dẹ́rú ẹ̀wò kan lọ bèrè lọ́wọ́ wọn. ìgbà yẹn ló tún wá ń yọ̀bá pé àṣọ́bìnrin yìí àgbébọ̀ adìẹ ni. ìgbà òun lọ́ba wá rí i pé ẹni gbádìyẹ ò tòsí ó mà gbé ta láròká. ọba wá rí i pé àṣẹ́ńṣe làwọn rẹ́fọ̀n lábàtà táwọn yọ̀bẹ tì í. ǹjẹ́ fún amumikú ni bẹ́ẹ̀ lọmọbìnrin yìí fò mọ̀gàmọ̀gà ló ń lérí sọ́ba pé ayé agbọ̀ọ̀rún àmọ́ òun ó sì bó kọ ọba jẹ́, pé ògbó obi tọ́ba ní ìdí pátápátá náà lòun ó bó kọ ẹ̀ jẹ́. jẹ́bi tó kọ bá ti wá bàjẹ́ délé ní tá a lè tún ṣe bí. torí ń pa lẹ́tà tó kọ yìí àwọn gẹ́gẹ́ bí oníròyìn òun náà la kà fáyé gbọ́, àyè sì ti gbọ́ báyìí tó ṣẹlẹ̀. ṣùgbọ́n ńgbà tá a wá tẹ̀ ń pẹ̀lẹ́ mọ́ pé áwò ọ̀rọ̀ lọ́ba yìí pẹ́ lẹ́ni pẹ́ lọ́la bẹ́tí òun ò bá di yọ́mọ̀ di ràbàràbà. làwa ṣèwádìí àwa gbégbèsè nípa tọba yìí, àwọn ọba ti ìṣáájú náà ẹ má gbàgbé agbégbèsè ń pa wọn o. pàápàá àwọn ọba méjèèjì kò ní ìdí ká tún padà dáko wọn mọ́ tí nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí. agbégbèsè àṣèwádìí a sì rí pé bẹ́ẹ̀ lọ̀rọ̀ ọ̀hún rí. gbọ̀ngbà tá a ṣèwádìí ti Kristi àrí pé nú ọ̀rọ̀ tó kọ nú lẹ́tà tó kọ ìrọ́sọdọ̀ síbẹ̀ pọ̀. bàbá wa sọ pé ká sọ pé agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ló ń tọ̀hún. a tiẹ̀ lọ gẹ́gẹ́ bí oníròyìn fọba pé ẹ sọ tẹnu yín, ẹ wá sórí ẹ̀yọ́ ayélujára ẹ̀yin náà wá sọ ní tẹ́ ẹ mọ̀ ń pa ẹ̀. wá ṣàlàyé bọ́rọ̀ ọ̀hún ṣe jẹ́. àwọn èèkàn yàn tọ́rọ̀ ọ̀hún tójú wọn. a mà bí wọn àwọn náà sọ̀rọ̀ bọ́rọ̀ ọ̀hún ṣe jẹ́. ẹ̀ ń gbà kí mo sọ fẹ́ nìkan pè mí ìyẹn láti ìlú èbó pé Olúbùnmi Kristi tẹ̀ ń sọ yìí ọkọ mẹ́ta ọ̀tọ̀ ló ti ní kó tó pàdé ọba. ohun tó sì máa ń ṣe fúnru wọn nìyẹn. pàtàkì tó fẹ́ ṣe fọ́ba ni pé ó fẹ́ dolórí, kò sì fẹ́ kẹ́nikẹ́ni ó tún dolórí lẹ́yìn òun.
bẹ́ẹ̀ ni kò fẹ́ kọ́ba ó gbolórí tó ti lọ padà mọ́. ó mọ̀ pé gbogbo ilẹ̀ jọ̀gá pátápátá ọwọ́ òun ló máa wà torí pé ó ti fìfẹ́ ọba débi pé ntọ́ bá ní kọ́ba ó ṣe lọ́ba ó ṣe. ọkàn ní ntọ́lọ́ ń fẹ́ mú jáde nú ọ̀rọ̀ yìí ni kò gbàdúrà kí Adéníkẹ́ Àyìnkẹ́ Adélẹ́yẹ ó padà sípò rẹ̀ gẹ́gẹ́ bí olórí. Adéníkẹ́ yìí Àyìnkẹ́ kò lẹ́ni tó bá lọbẹ̀ ọmọ jẹ̀kọ́. Adéníkẹ́ Àyìnkẹ́ ò lé ọ ṣùgbọ́n òun ò fẹ́yàwó méjì. Owú jíjẹ ló fẹ́ pa Kristi o. Owú jíjẹ ló fẹ́ pa Olúbùnmi Kristi. Ó náà làwọn ìwádìí tá a ṣe. Ẹ̀yà jọ pín ètò yìí ẹja pín kálẹ̀ o. Ọmọ Aláṣẹ Media ẹ máa gbọ́ ẹ máa wò ẹja máa pín ẹja ṣíà ẹ̀ fáwọn èèyàn. Bó ṣe ń lo ẹ má jẹ́ ká jẹ́ kétí àwọn èèyàn ó di sí i. Torí pé etí tó bá gbà lọ yẹ kétí ọ̀hún ó gbábọ̀. Ẹja ṣíà ètò yìí ẹja pín kó délé kó dóko. Ẹ jẹ́ kẹ́rú ó gbọ́ ẹ jẹ́ kọ́mọ ó mọ̀ bọ́rọ̀ òun ṣe jẹ́. Àgbẹ́jọ́ ẹnìkan dáàgbò òṣìkà ní í ṣe. Lẹ́tà tí Kristi kọ èyí tó fi fún ọba ìlú, èyí tó fi fún jòyè, èyí tó fi fún olórí ọlọ́pàá, èyí tó fi fún gómìnà pátápátá. Bẹ́ẹ̀ bá gbọ́ bó ṣe kọ lẹ́tà ọ̀hún níbẹ̀rẹ̀. Ẹ máa wò pé ọba Jẹ̀gá yìí èèyàn burúkú ni àṣẹ 419 ni. Gbọ́ngbàtà túṣu désàlẹ̀ ìkòkò. Kristi pàápàá òjòwú obìnrin ni kò sì fẹ́ kọ́ba ó fẹ́ ẹlòmíì lóhùn. Adéníkẹ́ Àyìnkẹ́ Adélẹ́yẹ tó jó lórí tó ti lọ kò fẹ́ ó padà mọ́. Ìpadà rẹ̀ gangan ni orísun wàhálà. Kò ní jù bá ń lọ tá a jẹ́ kẹ́ ẹ mọ̀ labalábí yìí. Bó bá tún ṣe ń lọ àwọn ò ní jẹ́ kétí yín ó di sí o. Ọmọ Aláṣẹ Media ẹ like ẹ comment ẹ subscribe síbẹ̀. Èyí ló máa fún wa ní ìwúrí láti tẹ̀síwájú nínú gbogbo ìwádìí wa. Ẹ ṣé o. A máa ríra wa bá búburú kan ò ní ṣe yín kò ní ṣe mí. A jọ pàdé láṣẹ Òdùmarè lọ́jọ́ míì ọjọ́ ire. Ire o, ire kàbìtì. Àtìrẹtìrẹ o, ọmọ Aláṣẹ dìde. Àtìrẹtìrẹ o, ọmọ Aláṣẹ dìde. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ bí ayé ń kọrí sí. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé. Ọmọ Aláṣẹ. Àtìrẹtìrẹ o, ọmọ Aláṣẹ dìde. Àtìrẹtìrẹ o. Àtìrẹtìrẹ o, ọmọ Aláṣẹ dìde. Ó Wá bá wa sọ̀rọ̀ wá bá ìjìnlẹ̀ wa sọ̀rọ̀ ká lè ìjìnlẹ̀ mọ bí ayé kọrí sí. ká lè mọ bí táyé kọrí Wá sí. bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé. Ah!